mo tún kí wa kú dédé àsìkò yìí níbi yòówù kẹtì láǹfààní láti ti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ mú ìròyìn wá lájà ọbalẹ̀ bí nǹkan ṣe lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbàláyé ebojú tẹ̀ fi ń wò wá ojú ọ̀hún ò ní fọ́ etí tẹ̀ fi ń gbọ́wọ́ ìtí náà ò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn fún ti àsìkò yìí náà látúnṣe bẹ́ẹ̀ gbálégbòde tá a mú wá sójú mọ́ máwòrán fún ti àsìkò yìí nígbà tí orúkọ oníròyìn tí ò ní yípadà àyànfẹ́ Elédùmarè olóko ti tèmi ń jẹ́ ẹ jáwọ́ kókó tí ń bẹ nínú ìròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí ti fòfin sí wọ́n sì ti gbégi dínà ìwọ́de ìfẹ̀hónúhàn àtàfẹ́ṣe láti tako àfikún owó ìpè lẹ́yìn tán bá ààrẹ sọ̀rọ̀ tán. Níṣẹ́ làwọn òṣìṣẹ́ ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Èkó kí Mojísọ́lá Mẹ̀rándà káàbọ̀ sọ́fíìsì lánàá òde yìí lẹ́yìn awuyewuye pé Ọbaṣá ti padà di abẹnugan. Wọ́n ní alukoro ikọ̀ àwọn agbófinró tọlọ́pàá nílẹ̀ yìí sí agbára lò pẹ̀lú bí ó ṣe ṣe bẹ́ẹ̀ ti ìyá àti ọmọ rẹ̀ mọ́lé pẹ̀lú àwọn agbófinró tán wá bẹ̀bẹ̀ lórí ẹni tí wọ́n ti mọ́lé ọ̀hún. Lágbọn àwọn agbófinró náà ni mo sì wà báyìí àyànfẹ́ níbi tí Bright Edafe tó ti ń lérí láti fi páńpẹ́ òfin gbé ọ̀dọ́kùnrin kan ètò ṣe àfihàn fọ́nrán kan níbi táwọn agbófinró ti ń ti ọkọ̀ wọn lẹ́nu iṣẹ́ ọ̀hún. Ìjọba ìpínlẹ̀ Ògùn ti fọwọ́ sí júwe ilé fún orí adé tó sì agbára lò ní ìpínlẹ̀ ọ̀hún. Wọ́n ní kí baba lọ rèé rọ́kúnlé fún dídí oṣù 6 gbáko. Ní ìpínlẹ̀ Ògùn náà la sì tún wà báyìí níbi tí ilé ẹjọ́ ti dájọ́ ikú fún àwọn tán ṣekú pa tọkọtaya àti ọmọ wọn ní ìpínlẹ̀ ọ̀hún. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti yan ọjọ́ 5 inú oṣù kẹrin gẹ́gẹ́ bí ọjọ́ ìwúyè Aláàfin tuntun. Ó yá lókè lọ́hùn-ún ikú lọ́tún wàhálà lósì ọ̀gọ̀rọ̀ àwọn ìlú ni wọ́n ti sá lọ tán nílùú báyìí lẹ́yìn ìkọlù àwọn Fúlàní darandaran ètò wáyé ní ìpínlẹ̀ Ẹ̀bòyì. Kò dín ní ènìyàn 4 tán ti ṣe bẹ́ẹ̀ gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra látàrí ìkọlù tó wáyé lásìkò tán wó ilé ní ìpínlẹ̀ Kánò. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí ti fòpin sí ìwọ́de ìfẹ̀hónúhàn àtàfẹ́ṣe láti tako àfikún owó ìpè àti owó dátà lẹ́yìn tán bá ìjọba àpapọ̀ ṣe ìpàdé ìdákọ́ńkọ́ tán. Tẹ́ ẹ bá gbàgbé a ti mú ìròyìn náà wá ṣáájú àsìkò yìí níbi tí ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí NLC tí wọ́n ti kéde wípé àwọn yóò ṣe ìfẹ̀hónúhàn jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà láti tako àbá àfikún owó ìpè àti owó dátà lọ́nà 50 èyí tí àjọ tó ń rí sí ìbáraẹnisọ̀rọ̀ nílẹ̀ yìí tí wọ́n ti buwọ́lù láti ẹni tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ ọ̀hún Joe Ajaero ètò fi léde ní ọ̀sẹ̀ tá a lò tán nílò ètò ẹ̀ kí ìwádìí ọ̀hún kó gbéra sọ lẹ́ni tí ń ṣe ọjọ́ 4 inú oṣù kejì ọdún tá a wà yìí àmọ́ ṣá níṣe ni wọ́n ṣe ìpàdé kan lánàá pẹ̀lú àwọn ìgbìmọ̀ àti aṣojú ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní àná tí ń ṣe ọjọ́ ajé Monday pẹ̀lú àwọn akọ̀wé ìjọba àpapọ̀ ẹni tó jẹ́ George Akume tó fi mọ́ àwọn mínísítà àti ẹni tó jẹ́ olórí fún àjọ NCC náà èyún àjọ tó ń rí sí ìbáraẹnisọ̀rọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú àwọn ìgbìmọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí níbi tán ti ṣe bẹ́ẹ̀ ṣe àlàyé nípa ìpàdé ọ̀hún láti yan àwọn aṣojú àti ìgbìmọ̀ ẹlẹ́ni 10 láti rí sí ọ̀rọ̀ ọ̀hún níbi tá ti sọ dímọ̀ wípé àwọn 5 yóò wá láti ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí nígbà tí àwọn 5 míì tí wọ́n jẹ́ ti àwọn ti ìjọba àpapọ̀ níbi tí wọ́n ti jọ fi orí okòó sọ̀ọ́dúnrún fún odidi ọ̀sẹ̀ 2 gbáko lórí àbá láti ṣe àfikún owó ìpè àti owó dátà lọ́nà 50 nílẹ̀ yìí. Joe Ajaero ló fi ìròyìn náà léde wípé àwọn ti wá rọ gbogbo àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n ṣe bẹ́ẹ̀ fi ọwọ́ wọnú lórí ọ̀rọ̀ yìí káwọn tí yóò ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀ 2 gbáko ìtàwọn fẹ́ fi ṣe ìpàdé ẹlẹ́ni 10 ọ̀hún kó tó di wípé àwọn yóò tún mọ odó tàǹdà ọ̀run lásì. Níṣe làwọn òṣìṣẹ́ ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Èkó kí Mojísọ́lá Mẹ̀rándà káàbọ̀ sọ́fíìsì lánàá òde yìí lẹ́yìn awuyewuye pé Ọbaṣá ti padà di abẹnugan. Ìròyìn kan tó jáde lọ́jọ́ Àìkú tá a lò sẹ́yìn ni ó fi ìròyìn náà léde wípé
ìṣe ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti pàṣẹ kí wọ́n dá Mudasiru Obasa abẹnugan tẹ́lẹ̀ ní ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Èkó padà sórí àléfà nínú ètí ẹnìkan láàrin àwọn aṣojúṣòfin ní ìpínlẹ̀ ọ̀hún tó ti fi ìròyìn náà léde wípé ẹja jìnnà sí ìròyìn òfégè àti ìròyìn ẹlẹ́jẹ̀. ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò sọ nǹkan kan tí ó jọ bẹ́ẹ̀ wípé ẹni tó jẹ́ abẹnugan tuntun àsìkò yìí Mojísọ́lá Lasbati Miranda òun gan ni wọ́n buwọ́lù ní abẹ́ ìwé òfin tó sì ti wà lórí àléfà nínú ètí wọn ni kò sí àyè fún Mudasiru Obasa lẹ́ni tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó wu ìwà àjẹbánu àti ṣíṣe ọ́fíìsì rẹ̀ báṣubàṣu lásìkò tó wà ní ipò abẹnugan ọ̀hún. àmọ́ lánàá òde yìí òun náà ni ọ̀rọ̀ náà ló fojú hàn gbangba nígbà tí àwọn òṣìṣẹ́ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n kí ẹni tó jẹ́ abẹnugan náà Mojísọ́lá Miranda tán kí lọ́tún àti kíkí lọ́sì tán sì ń sàtàn kọrin ayọ̀ ní èdè Yorùbá tán fi ń kí káàbọ̀ sí ọ́fíìsì ọ̀hún níbi tí a ti ṣe àfihàn àti àbápàdé fídíò ọ̀hún láti mọ̀ ṣe àfihàn rẹ̀ fún wa bí wọ́n ṣe fi tijó tìlù tẹ̀yẹ kí Mojísọ́lá Miranda tá sì ṣe ní àdúrà pé ẹ̀mí rẹ̀ yóò gùn lórí àléfà gẹ́gẹ́ bí abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Èkó. kílẹ̀ sọ̀rọ̀ ọmọ kílẹ̀ sọ̀rọ̀ kílẹ̀ lánú káàbọ̀ ó ti dé o káàbọ̀ ó wọlé o káàbọ̀ ó ti dé o káàbọ̀ ìlànà bàbá Madam Speaker ma 1 minute ma. Three gbosa for Madam Speaker. Gbosa. Ma, you are welcome to office on behalf of the entire members of Congress of the Parliamentary Staff Association of Nigeria, Lagos State Chapter. Today we gather to welcome you to office and to pledge our continued support, loyalty and dedication to work. And we pray that the Almighty will grant you a peaceful and a successful tenure in office. Welcome, ma. Just gather to say thank you and welcome. Mommy, ibi ẹ bá lọ, là ń lọ, ibi ẹ bá lọ, là ń lọ. Àwa ò ní padà. Ibi ẹ bá lọ, là ń lọ. Àwa ò ní padà. Ibi ẹ bá lọ, là ń lọ. Àwa ò ní padà. Ibi ẹ bá lọ, là ń lọ. All I have to say is thank you. Thank you, ma. I'm speechless and I'm a bit Thank you so very much for your love and support. I really do appreciate it, and I promise you I will never take it for granted. Thank you. Thank you so much. ẹ káàbọ̀ padà. wọ́n ní alukoro ikọ̀ àwọn agbófinró tó jẹ́ ọlọ́pàá nílẹ̀ yìí ó ní ó ń ṣe agbára lò pẹ̀lú bí ó ṣe ti ìyá àti ọmọ rẹ̀ mọ́lé pẹ̀lú àwọn agbófinró tí wọ́n ṣe bẹ́ẹ̀ lọ rèé jí rẹ̀ bẹ́ẹ̀ láti tú arákùnrin náà sílẹ̀. gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí Múyìwá Adéjọbí onámà ti fi ẹ̀sùn kàn báyìí tá sì ti ń fà ní etí aṣọ wípé ẹni náà ó ń ṣe agbára lò gẹ́gẹ́ bí alukoro fún àwọn agbófinró nílẹ̀ yìí nínú èyí tí wọ́n sọ di mímọ̀ wípé arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Charles Ihedioha ó ní wọ́n fi sí àtìmọ́lé ní láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe. Charles Ihedioha ó ní ó fi ìròyìn kan léde lójú òpó ayélujára X tá a mọ̀ sí Twitter níbi tó ti kọ síbẹ̀ wípé tó bá jẹ́ wípé ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún ọ̀gá àgbà àwọn agbófinró ilẹ̀ yìí tẹ́lẹ̀ Hakeem Odúmọ̀ṣù tí wọ́n jí ìyàwó rẹ̀ gbé ní àìpẹ́ yìí ìyún Fọláṣadé ó ní tó bá ṣe wípé ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ọ̀hún òun náà ṣiṣẹ́ rẹ̀ bí iṣẹ́ lásìkò tó wà lẹ́nu iṣẹ́ ọba ni níṣe ni wọn ò ní jí ìyàwó rẹ̀ gbé ó fi sójú òpó ayélujára X rẹ̀ níbi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn tí wọ́n jí arábìnrin Fọláṣadé náà gbé nínú èyí tí Múyìwá Adéjọbí tó ti lọ rèé pàṣẹ wípé kán fi páńpẹ́ òfin gbé Charles Ihedioha
tí wọ́n sì fi páńpẹ́ òfin gbé ní ọjọ́ 23 inú oṣù kínní ọdún 2025. àlàyé ń tẹ̀síwájú wípé àwọn òbí arákùnrin Charles yìí ó ní wọ́n ṣe àbẹ̀wò sí Múyìwá Adéjọbí ní ọ́fíìsì rẹ̀ láti jírẹ̀bẹ̀ wípé kó síjú àánú wo ọmọ àwọn Charles, ṣùgbọ́n tán ni kàkà tí ó fi ṣe bẹ́ẹ̀ síjú àánú wò wọ́n níṣe ni ó tún síjú ìbínú wo àwọn ènìyàn náà pẹ̀lú bó tó ṣe pàṣẹ wípé kí wọ́n lọ retí tìyá àti bàbá ọmọ òun Charles kí wọ́n lọ rèé tì mọ́ àtìmọ́lé tó fi mọ́ àwọn agbófinró 3 ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí wọ́n ṣe àtọ́kùn fún àwọn òbí ọmọ náà láti mú dé iwájú Múyìwá Adéjọbí. ó ní àtìyá àti bàbá tó fi mọ́ ọmọ àti àwọn agbófinró 3 ọ̀tọ̀ọ̀tọ̀ gbogbo wọn náà ti rọ́dà sí àtìmọ́lé báyìí látàrí wípé Múyìwá Adéjọbí ó fi ohùn léde pé iléeṣẹ́ ọlọ́pàá kò ní fi ọwọ́ rẹ̀ àti ojú àánú wo ẹnikẹ́ni tó bá ń ṣe bẹ́ẹ̀ ba orúkọ àwọn jẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà yìí. nígbà tí wọ́n tún ṣe ní àlàyé ṣáájú wípé Adéjọbí ó ti fi ìròyìn kan léde níbi ọdún tá a lò sẹ́yìn níbi tó ti ṣe ní àlàyé wípé ẹni tó bá gbére èèyàn ṣépè lórí ayélujára àbí ó sọ̀rọ̀ tí kò bófin mu lórí ayélujára níṣe ni àwọn yóò máa fi páńpẹ́ òfin gbé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. onámà tí wọ́n ń kóró ojú báyìí sí ìgbésẹ̀ Múyìwá Adéjọbí lórí bí ó ṣe ń ṣi ipò àti ọ́fíìsì tó fi máa gbára tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tán gbélé lọ́wọ́ nínú ètí wọ́n sì ti sọ dímọ̀ wípé dẹ́ẹ̀dẹ́ mọ̀ nìràwọ̀ àwọn kan ti ṣe ṣáájú kí Múyìwá Adéjọbí kó tó wà ń bẹ̀ lónìí kó fi pẹ̀lẹ́kùtù kó fi ṣe. lágbọn àwọn agbófinró ilẹ̀ yìí náà ni mo sì wà pẹ̀lú bí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta Bright Edafe bóná ti ṣe ń lérí láti fi páńpẹ́ òfin gbé ọ̀dọ́kùnrin tó ṣe àfihàn fọ́nrán kan níbi táwọn agbófinró ilẹ̀ yìí tí wọ́n ti ń ti ọkọ̀ wọn tepo tánmọ́ nínú lójú òpópónà. alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta ó ní ó ti lọ́gùn ọ̀rọ̀ tó sì ti ṣe ìkìlọ̀ àti ìdúnkokò mọ́ arákùnrin èyí tí ó jẹ́ ẹni tó ń lo orí ayélujára X tó porúkọ ara rẹ̀ ní Ogenetega Jacobs lẹ́ni tí ó ṣe àfihàn àwọn fọ́nrán kan tó ń ṣe àfihàn àwọn agbófinró tí wọ́n ń ti ọkọ̀ wọn lẹ́nu iṣẹ́ nígbà tí epo tàbí kí ọkọ̀ náà kó yọnu tá sì ń tì í lójú òpópónà. arákùnrin Jacob yìí ló fi sójú òpó ayélujára X rẹ̀ ó ní ẹja ti bilẹ̀ ẹbẹ káfí mọ́lẹ̀lẹ̀ jẹ ṣé Yorùbá ló ní ilé ni àti kẹsàn-án ròde kí la fẹ́ sọ pẹ̀lú fọ́nrán yìí nígbà tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta Bright Edafe tí ó máa ṣe bẹ́ẹ̀ fèsì sórí ọ̀rọ̀ ọ̀hún ó ní àfi ìgbà tí ọwọ́ bá tó bà ọ́ tó sọ ní èdè pidgin nínú ètí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti ṣe ìkọlù àti ìtako ọ̀rọ̀ tí Bright Edafe sọ wípé awù sórílẹ̀-èdè Nàìjíríà náà sì wá la wá sọ di nǹkan míì báyìí tẹ́nikẹ́ni ò tiẹ̀ wá láǹfààní láti fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn ní àwùjọ mọ́ àfi kájọ máa dún ìkòkò mọ́ ara wa. kí lárákùnrin Jacob ti sọ àbí kí ló ti ṣe tó burú ju ntí ẹ ti wá sọ wípé ẹ tó fẹ́ dúnkòkò àbẹ́ fẹ́ fi páńpẹ́ òfin mọ́ arákùnrin ọ̀hún. ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n dá sí ọ̀rọ̀ náà lábẹ́ comment section wọn lórí òpó ayélujára X tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí níbi tí àwọn míì tá ti ṣe ìgbè fún Bright Edafe lórí pé kí wọ́n fi páńpẹ́ òfin gbé arákùnrin ọ̀hún kí irú wọn lè ṣẹ́kù ní àwùjọ. ìjọba ìpínlẹ̀ Ògùn ti fọwọ́ òsì júwe ilé fún orí adé tó ṣi agbára lò ní ìpínlẹ̀ ọ̀hún. wọ́n ní kí baba lọ rí rọ́kúnlé fún odidi oṣù 6 gbáko. gẹ́gẹ́ bí a ṣe ṣe àfihàn fọ́nrán ọ̀hún lánàá òde yìí níbi tí orí adé olórílẹ̀ ti orílẹ̀ Ifọ̀ ìyún ọba Abdulsemiu Ògúnjọbí tó ti ń ṣe bẹ́ẹ̀ ṣépè kọ̀ǹgbàkọ̀ǹgbà fún arákùnrin bàbá ẹni ọdún 73 kan tó ń ṣépèlé lórí tó sì tún kó ìgbájú ìgbámú èyí tí kẹ́ríkẹ́rí tó ń bá ròde nínú fọ́nrán ọ̀hún. àmúwá wípé ìjọba ìpínlẹ̀ Ògùn náà sọ dímọ̀ wípé àwọn máa gbé ìgbésẹ̀ láti ṣe ìwádìí lórí ọ̀rọ̀ ọ̀hún níbi tí ẹni tí ó jẹ́ olùdámọ̀ràn fún gómìnà ìpínlẹ̀ ọ̀hún Dàpọ̀ Abíọ́dún lórí ìbáraẹnisọ̀rọ̀ àti ìlanilọ́yẹ̀ àti ìlànà àátẹ̀lé Káyọ̀dé Akínmádé tó fi ìròyìn náà léde lánàá òde yìí wípé àwọn ti ṣe bẹ́ẹ̀ ṣe ìwádìí ọ̀hún látọwọ́ ẹni tó jẹ́ kọmíṣánná fọ́rọ̀ ìjọba ìbílẹ̀ àti oyè jíjẹ ti ìpínlẹ̀ Ògùn Ganiyu Hamzat nílò tí wọ́n ti ṣe àfihàn pé orí adé ọ̀hún ọba Abdulsemiu
Ògúnjọbí olómàjẹ̀bi ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí pẹ̀lú bó ṣe ń ṣépè kọ̀ǹgbàkọ̀ǹgbà fún arákùnrin tán pé orúkọ rẹ̀ ní Àríọlá Abraham ẹni ọdún 73 nínú fọ́nrán ọ̀hún tó sì bẹ̀rẹ̀ sí ní táwọn tán jẹ́ ọmọ gànfẹ́ tó kó tira tán bẹ̀rẹ̀ sí ní lu bàbá ọ̀hún gẹ́gẹ́ bí àlàyé ti kọmíṣánná fọ́rọ̀ ìjọba ìbílẹ̀ àti oyè jíjẹ ti ìpínlẹ̀ Ògùn náà Ganiyu Hamsati èyí tó ṣe ó sọ di mọ̀ wípé orí adé náà ló ṣe agbára lò tí kò sì yẹ ní ipò ọba pẹ̀lú bó ṣe ń fi ọ̀rọ̀ rẹ̀ dún ìkòkò máwọn ènìyàn nígbà tí wọ́n ṣe àbẹ̀wò àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò sí Àríọlá Abraham lórí ìdúnkòkò ọ̀hún ó ní látìgbà tí orí adé náà ti dúnkòkò mọ́ òun níṣe ni ẹ̀rù ń bò òun tó jẹ́ wípé wọ́n ti sọ di mọ̀ pé ó ṣeéṣe kóun kú ní òjijì nínú ètò sì ti mú ìbẹ̀rùbojo bá òun lórí ọ̀rọ̀ náà. Àlàyé tí fídíò ọ̀hún náà ṣe oníṣe àfihàn Abdulsemiu Ògúnjọbí orí adé ọ̀hún lẹ́ni tó ń dúnkòkò wípé òun mọ àwọn èèyàn òun lè gbàgbé rẹ̀ sẹ́wọ̀n kódà tó bá kú níṣẹ́ lágbẹ́lẹ̀ ní ìkòtò tá sì gbẹ́lẹ̀ ní ìkòtò tá a bù ọmọ bẹ́ẹ̀ tí ò sí nǹkan kan tí yóò ṣẹlẹ̀ àtọ̀tún àtòsì ìjọba ìpínlẹ̀ Ògùn náà ti sọ di mímọ̀ wípé àwọn ti ṣe bẹ́ẹ̀ fi ọwọ́ òsì júwe ilé fún orí adé ọ̀hún láti lọ rèé fẹ̀yìntì nílé náà fún odidi oṣù 6 gbáko. Ìpínlẹ̀ Ògùn náà ni mo sì wà báyìí níbi tí ilé-ẹjọ́ ti dájọ́ ikú fún àwọn tán ṣekú pa tọkọtaya àti ọmọ wọn ní ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ilé-ẹjọ́ gíga tó wà ní ìpínlẹ̀ Ògùn yìí ti ń bẹ ní Kọ́bápẹ́ Abẹ́òkúta tí ń ṣe olúlo ìpínlẹ̀ Ògùn níbi tán ti ṣe bẹ́ẹ̀ dájọ́ ikú nípa yíyẹgi fún àwọn 3 ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ìtàn dárúkọ Lékan Adékànbí Ahmed Ọ̀dẹ́tọ́lá àti Waheed Adéníyì lẹ́ni tí wọ́n ṣe ikú pa tọkọtaya kan ìtàn porúkọ wọn ní Kẹ́hìndé Fátilóyè ìyàwó rẹ̀ Bùkọ́lá Fátilóyè àti ọmọ wọn Ọrẹolúwa Fátilóyè ní ọjọ́ kìíní inú oṣù kìíní ọdún 2023 ní agbègbè Ìbàrà GRA ní ilé àwọn ènìyàn náà gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe nípa ìkọlù táwọn oníṣẹ́ láabi mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún tán ṣe sí àwọn mọ̀lẹ́bí náà ẹni tó jẹ́ awakọ̀ wọn ètí orúkọ rẹ̀ ń jẹ́ Adékànbí ó ṣe ní àlàyé wípé òun ṣiṣẹ́ pẹ̀lú wọn gẹ́gẹ́ bí awakọ̀ nínú ètò sì ti béèrè fún ẹ̀kúnwó owó lórí owó oṣù tí òun gbà ṣùgbọ́n tí àwọn mọ̀lẹ́bí ọ̀hún tákọ̀ tí wọn ò ṣe owó náà tí wọn ò fún òun ó tún ní òun gbìyànjú láti lè yá owó ní ọwọ́ wọn bóyá kí òun fi ra ọ̀kadà ṣùgbọ́n tí ó ní wọn ò fún òun ní owó náà èyí tó sì mú kí inú bí òun tó sì fi ṣe bẹ́ẹ̀ pé àwọn ènìyàn tán jẹ́ àwọn ènìyàn ohun méjì ọ̀tọ̀ọ̀tọ̀ láti jọ ṣiṣẹ́ burúkú ọ̀hún nípa pé kí àwọn gba owó tó tó 1,102,000 naira lọ́wọ́ mọ̀lẹ́bí ọ̀hún. Wọ́n ní àwọn méjì tí òun kó mọ́ra làwọn ṣe ìkọlù sí àwọn mọ̀lẹ́bí náà nígbà tí wọ́n dé láti ètò tó pè ní cross over ní January 1 ọdún 2023 tí wọ́n sì bá wọn ní inú ìyẹ̀wù wọn ó ní nígbà tí wọ́n gba àsùnwọ̀n táwọn yóò tẹ owó sí èyí tó jẹ́ ti access òun ní àṣírí tú wípé òun ló ń wà nínú eegun tí ó wà nínú ẹ̀kú náà tí wọ́n ń pè ní eegun ó ní nígbà tí àṣírí ọ̀rọ̀ sì ti tú báyìí òun ò fẹ́ kí wọ́n mọ̀ pé òun ló jẹ́ kí òun pàṣẹ wípé kí àwọn ènìyàn òun kí wọ́n ṣekú pa àwọn mọ̀lẹ́bí méjèèjì tọkọtaya náà ó ní bí wọ́n ṣe ṣekú pa wọ́n tán báyìí ní í ṣe ni àwọn ọmọ wọn méjèèjì náà rìn wọlé sásìkò ọ̀hún èyí tí àwọn so wọ́n lápá so wọ́n lẹ́sẹ̀ tó sì lọ gbé wọn jù sínú omi alagbalúgbú níbi tí Ọrẹolúwa tó ti ṣe bẹ́ẹ̀ dágbére fáyé ṣùgbọ́n tí ẹnì kejì rẹ̀ tó jẹ́ ọmọ ọ̀dọ̀ tí wọ́n gbàtọ́ tó ń ti bẹ́ẹ̀ tó là kúrò nínú ìjàmbá ikú òjijì náà wọ́n fi páńpẹ́ òfin gbé àwọn ènìyàn ọ̀hún níbi tí wọ́n ti ní ẹni tó jẹ́ awakọ̀ Adékànbí ní ọjọ́ kejì inú oṣù kínní ọdún 2023 ibẹ̀ ló ti dúbọ́ tó ṣe bí ẹni tí àìsàn ṣe tó sì ní ara òun kò yá wọ́n gbé lọ sí ilé ìwòsàn láti lọ rí ṣe ìtọ́jú rẹ̀ ṣùgbọ́n tán ni ó forí fẹ́ǹsì ilé ìwòsàn náà ó fobẹ̀ jáde tó sá lọ sí Ìṣẹ́yìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kó tó di wípé ọwọ́ padà wá bá ní Abẹ́òkúta ní ọjọ́ 21 inú oṣù kínní ọdún 2023 náà wàyí o adájọ́ Basirat Adébọ̀wálé ó ṣe ìdájọ́ rẹ̀ lẹ́ni tí ó fi ẹ̀sùn 24 ọ̀tọ̀ọ̀tọ̀ kan àwọn oníṣẹ́ láabi náà tó sì ní àwọn oníṣẹ́ láabi ọ̀hún wọ́n wà nínú àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tó ń pè ní ayé ní ìpínlẹ̀ Ògùn náà fún ìdí èyí ìdájọ́ ọ̀hún rèé wọ́n pa láṣẹ fún àwọn òun pa láṣẹ wípé kí wọ́n lọ rí yẹgi fún àwọn ènìyàn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti yan ọjọ́ 5 oṣù kẹrin gẹ́gẹ́ bí ọjọ́ ìwúyè Aláàfin tuntun báyìí
gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ láti ọ̀dọ̀ kọmíṣánná fún ìjọba ìbílẹ̀ àti oyè jíjẹ ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyún Adémọ́lá Òjó tó fi ìròyìn náà léde lásìkò tí wọ́n yan àwọn ìgbìmọ̀ ẹlẹ́ni 25 tí wọ́n yóò máa rí sí ètò ìwúyè orí adé tuntun ti ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọba Abímbọ́lá Ọ̀wọ́adé gẹ́gẹ́ bí Aláàfin ẹlẹ́kẹrìndínláàádọ́ta ti ìlú Ọ̀yọ́. Ibẹ̀ ni kọmíṣánná ọ̀hún ti sọ dímọ̀ wípé ọjọ́ 5 oṣù kẹrin ó ní àwọn yóò ṣe ìwúyè gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ báyìí. Ó yá lókè lọ́hùn-ún ikú lọ́tún wàhálà lósì ọ̀gọ̀rọ̀ àwọn ìlú náà ti sá lọ tán nílùú lẹ́yìn tí ìkọlù àwọn Fúlàní darandaran ti ìpínlẹ̀ Ìbòyí tó búrẹ́kẹ́ sí i. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ lásìkò tí àwọn ikọ̀ oníròyìn tí wọ́n ṣe àbẹ̀wò sí ìlú tí wọ́n pè ní Amegu Ìkálàhà ìjọba ìbílẹ̀ Ìṣìẹ̀lù ní ìpínlẹ̀ Ìbòyí níṣe ni wọ́n ṣe bẹ́ẹ̀ rí àwọn ọ̀gọ̀rọ̀ olùgbé inú ìlú náà tán ti palẹ̀ ẹrù wọn mọ́lọ́tún àti lósì tán sì ń bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ kó kúrò nínú ìlú ọ̀hún nígbà tí wọ́n ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn ènìyàn tí orí kó yọ níbi ìṣẹ̀lẹ̀ àwọn Fúlàní darandaran tán ṣe ìkọlù sí àwọn ènìyàn náà ní ọjọ́ Àìkú tá a lò sẹ́yìn yìí èyí tí ó mú ẹ̀mí ènìyàn 16 tó mú lọ sí ọ̀run àpàpàǹdodo. Àwọn ènìyàn náà ṣe ní àlàyé wípé ilé wọn tó jẹ́ 25 ó ní wọ́n dáná sun tó fi mọ́ oko àti ibi tí wọ́n kó oúnjẹ sí ó ní àwọn oníṣẹ́ láabi náà Fúlàní darandaran ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n dáná sun. Ìgbà tí wọ́n ṣe ní àlàyé wípé àwọn tí àwọn wà ní inú ìlú ọ̀hún ó ní ọkàn àwọn ò balẹ̀ tẹ́mi àwọn ò sì dé látàrí wípé ní ọjọ́ àbámẹ́ta èyí tí a lò sẹ́yìn ó ní àwọn agbófinró àti àwọn ọmọ ogun lẹ̀ yìí náà ti kọ́kọ́ wá ṣe àbẹ̀wò sí àwọn nílé tán ṣe ìkìlọ̀ fáwọn pé ẹnikẹ́ni nínú yín kò gbọ́dọ̀ ṣe ìrìn àjò àbí kó kúrò ní inú ìlú. Táwọn sì gbọ́ sí ìkìlọ̀ tán ṣe fún àwọn ó ní sí ìyàlẹ́nu ìgbà tó di ọjọ́ kejì tí ń ṣe ọjọ́ Àìkú ó ní ìṣẹ̀lẹ̀ náà wáyé pẹ̀lú bí àwọn Fúlàní darandaran bí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí àwọn tó sì ṣekú pa ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn èyí tí òǹkà wọn jẹ́ 16 oníṣáájú ó ní ẹni tó jẹ́ igbákejì gómìnà ìpínlẹ̀ Ìbòyí náà arábìnrin Priscilla Obilia ó ní ó ti kọ́kọ́ ṣe ìkìlọ̀ fáwọn agbófinró wípé kí wọ́n lọ máa fi páńpẹ́ òfin gbé àwọn nínú ìlú náà torí pé àwọn lọ́wọ́ nínú ikú tó pa àwọn màálù sí inú oko tó jẹ́ ti àwọn Fúlàní ó ní àwọn ò sì mọ̀ kankan nípa rẹ̀ bí kì í ṣe pé àwọn Fúlàní ọ̀hún náà ń da màálù wọnú oko àwọn tó ń ba oko náà jẹ́ ó ní láìpẹ́ yìí ó ní àwọn Fúlàní náà ṣe ìkọlù èyí tó sì sọ dúnmọ̀ pé lásìkò tí a fi ń kó ìròyìn jọ níṣẹ́ ni tó jẹ́ igbákejì gómìnà ọ̀hún kò tí ì ṣe àbẹ̀wò síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ tó sì sọ dúnmọ̀ pé ara ń fu wa ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn gan ni wọ́n rán àwọn oníṣẹ́ láabi sí àwọn nígbà tẹ́mi àwọn ò sì dé báyìí àwọn yóò pa kìtìmọ́lẹ̀ láti bẹ́ẹ̀ ṣe àwọn sọ̀rọ̀ kúrò nínú ìlú ọ̀hún. Bó tilẹ̀ jẹ́ pé gómìnà ìpínlẹ̀ ọ̀hún Francis Nwifuru ó ní ó ti ṣe ní àlàyé wípé kí wọ́n fi ọwọ́ wọnú kí wọ́n sì ṣe sùúrù lórí ìkọlù àwọn Fúlàní darandaran náà nínú ètò ní ìwádìí ń lọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ ọ̀hún ṣùgbọ́n táwọn olùgbé ìpínlẹ̀ náà tán sọ dímọ̀ wípé kójúmọ́mọ́ ríbi báyìí gbogbo ara ó ń lo oògùn rẹ̀ àwọn ti palẹ̀ ẹrù àwọn mọ́ àwọn sì ti bẹ́sẹ̀ wọn sọ̀rọ̀ láti tẹ̀ sókè rajà báyìí. Kò dín ní ènìyàn 4 tó ṣe bẹ́ẹ̀ jáde láyé tán jẹ́ lọ́rùn nípè látàrí ìkọlù tó wáyé lásìkò tán wọlé ní ìpínlẹ̀ Kánò lágbègbè tó pè ní Rimi Zakara ìjọba ìbílẹ̀ Ngogo ní ìpínlẹ̀ Kánò ọ̀hún ibẹ̀ ni ìṣẹ̀lẹ̀ láabi náà ó ní ó ti wáyé pẹ̀lú bá ṣe ṣe ní àlàyé wípé ilé tó jẹ́ ti ilé ẹ̀kọ́ gíga ti ìpínlẹ̀ Kánò èyàn Bayero Yunifásitì ti Kánò ó ní àwọn ènìyàn ń wó ní àsìkò ọ̀hún nígbà tí wọ́n ní ó ṣe ọ̀pọ̀lọpọ̀ léṣe torí wípé òjijì òun náà bẹ̀rẹ̀ sí ní wó ilé ọ̀hún ní òru gànjọ́ tí wọ́n sì ṣe ìkìlọ̀ fún àwọn olùgbé agbègbè náà nínú ètí wọ́n ní àwọn méjì náà kọ́kọ́ gba èkúrú jẹ lọ́wọ́ ẹbọra nígbà táwọn méjì míì tí wọ́n fi ara pa ní wàràǹṣeṣà Ìṣàkù Àbíbù ó ní ó ń ṣe àlàyé yìí lẹ́ni tí ọ̀rọ̀ náà tí ó ṣe ojú rẹ̀ ó ní nígbà táwọn gbé àwọn méjì tó fi ara pa náà lọ sí ilé ìwòsàn ibẹ̀ làwọn náà ti dágbére fún ilé ayé yìí èyí tó mú kí ìkọlù kọgbà kó wáyé láàrin àwọn olùgbé agbègbè ọ̀hún àti àwọn oníṣẹ́ tí wọ́n ń wó ilé náà èyí tí wọ́n sọ dímọ̀ wípé láti mínísírì tó ń rí sí
ìdàgbàsókè àwùjọ àti ilé kíkọ́ ní ìpínlẹ̀ Kánò ó ní àwọn ènìyàn náà ó ní wọ́n ti wá tí wọ́n sì ṣe ìkìlọ̀ fún àwọn tẹ́lẹ̀ lórí ìgbésẹ̀ tó ń gbé nípa bá ṣe wó ilé ọ̀hún. Wọ́n ní nígbà tí ilẹ̀ mọ́ akaka ẹmọ yọ ta ìbọn ó ní wọ́n bá ní ilẹ̀ tó sì ṣe ní àlàyé wípé tìpátìkúkù ó ní wọ́n fi lé àwọn ènìyàn náà kúrò nínú ilé táwọn mẹ́rin sì ti jẹ́ ọlọ́run nípè báyìí. Gbogbo akitiyan àwọn oníròyìn láti bá mínísírì ọ̀hún ní gbólóhùn lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún òun ló já sí pàbó lásìkò tá a fi kó ìròyìn náà tá a fi kó jọ. Yorùbá ló ní kì í dùn kó pọ̀ ṣókí òun náà ni ọbẹ̀ oge mọ́dé mọ́gẹ́ fìlà gbọ́dọ̀ kọjá ìpéǹpéjú tó bá ti di bẹ́ẹ̀ tó ju kọjá ìpéǹpéjú bàbá sí ò sí nǹkan ọ̀nà máa bì ní léèrè títí dìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn míì lórí ìkànnì tá a wà yìí. Ó kọ mi kò ní yí padà àyànfẹ́ Elédùmarè mo lè mí jẹ́ ẹja gbà láfíà láàyè láwùjọ tá a bá wà ká rántí pé ìdàrúdàpọ̀ ó ń bẹ̀rẹ̀ láti bí èdè àìyedè kéré ó tóbi ní tí mo ń bí wa kì í dára. Orúkọ mi ò ní yí padà lẹ́ẹ̀kan sí àyànfẹ́ Elédùmarè ni ó dàbọ̀ fún tásìkò.